anybody ló lè ṣe. Ṣùgbọ́n nígbà tí ìtanijí, ìmọ̀lára, ìmísí ti wà fún gbogbo àwọn èèyàn, ó di dandan. Ọlọ́run á fi Mósè hàn láàrin wọn, ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ mọ̀. So ìyẹn ló ti sọnù nínú gbogbo ìrìn tẹ́ tí ń rìn tèmi rí. Ìtanijí gbogbo àwọn ọmọ Yorùbá ti sọnù. Èmi ò mọyé àwọn tó ti gbọ́. Mo dẹ̀ mọ̀ pé wọn ò lè gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ nítorí pé abẹ́ ìjọba kan la wà. Èyun bá wọn. Gbogbo bí Mósè ṣe máa pàṣẹ fún Fáráò, ó wà lọ́wọ́ ẹ̀. Gbogbo àmì tó máa fi hàn àwọn èèyàn gangan, àwọn ọmọ Ísírẹ́lì gangan kan lè gbàgbọ́ pé lótìítọ́ àkókò tí tó Ọlọ́run ti rán èèyàn wá, ó wà lọ́wọ́ ẹ̀. Ẹ kíyèsí, Mósè àti àwọn àgbààgbà wọ̀nyí wọn ò ní èpè lẹ́nu. Wọn ò ṣépè fún àwọn tán wá lọ kó, àwọn ọmọ Ísírẹ́lì. Ṣùgbọ́n wọ́n ní àṣẹ lẹ́nu. Therefore, gbogbo Mósè àti gbogbo àwọn àgbààgbà tán máa ṣiṣẹ́ pẹ̀lú Mósè, wọ́n gbọ́dọ̀ jẹ́ onísùúrù, onínú tútù, tán máa lè máa pàṣẹ, tán ò ní ṣépè. Kí n tó tẹ̀síwájú, mo wá fẹ́ fi dá yín lójú wípé gbogbo ẹni tó bá ti dúró bí Mósè, kò sí nǹkan tó lè kojú ẹ̀. Àwọn gbogbo ẹ̀dá tó bá wá dúró bí Fáráò láti dènà, ìpín Fáráò ló máa bá. Nínú ìrìn àjò yìí náà, láì fàkókò ṣòfò, ẹ kíyèsára. Ẹ rí wípé àwọn èèyàn wọ̀nyí náà, gbogbo wọn tán kúrò ní Egypt yẹn kọ́ ná délẹ̀ lérí. Nítorí wọ́n kùn, wọ́n ṣe àìgbọ́ràn sí Mósè lẹ́nu. Oh my, wọn ò délẹ̀ lérí. Ìkọ̀ọ̀kan náà yọ bí ọmọ wọ̀. Tó fi jẹ́ pé nínú ìtọpinpin àti àkíyèsí ìtàn yẹn dáadáa, ká wá Mósè kan, kí gbogbo àwa tó kù pẹ̀lú ìṣọ̀kan àti ìfẹ́ ká tẹ̀lé Mósè. Ká ṣiṣẹ́ àwọn àgbààgbà, then ká sì tún ṣiṣẹ́ onílùú. Ọlọ́run ó fún wa ṣe. A ò ní ṣe dàbọ̀. Ẹ̀yin tẹ́ ẹ bẹ̀rẹ̀